àmì yóò ti dé yóò bá mi. wọ́n lọ kí. kí ọ̀pá ilé ìgbìmọ̀ àti gómìnà sí àṣẹ kí àṣẹ kó kì í gbogbo ẹni tí ó bá ní ìbúra tó fẹ́ bú lẹ́nìí tó bá ní ìbúra ìkẹlẹ̀ òun fẹ́ bú ìjọ tó bá bí tó bá yẹ pọ̀ fún kọ̀ọ̀kan rẹ̀ kí gbogbo ìbúra tó bá bí kó kàn lára gbogbo ẹni tó bá náà fẹ́ bú lẹ́nìí lẹ́nìí níjọ tí wọ́n bá bí tó bá yẹ pọ̀ fún ṣẹ́gun ẹ̀ kó máa ṣẹ́gun lára kí gbogbo ìbúra tó bá bú lẹ́nìí kí ìbúra náà kó ṣe bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ o kó rí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ o kó rí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ o. ẹfẹlẹ ẹfisẹnu ẹmu nuli. Ìjẹ bá wílé àrọ̀ mọ́ ọ. Àṣẹ. Wọ́n á búra ní ìjókòó nínú. Wípé èmi tó sin o, mi ò ní dalẹ̀ Yorùbá nation. Ìjọ tí mo bá ti dalẹ̀, ìjọ tí wọ́n bá fàájẹ́ ògùn, ìjọ náà ni wọ́n lójú ẹ̀. Ìjọ tí mo bá dalẹ̀ Yorùbá nation, ìjọ náà ni kò gùn mú mi. Gbogbo tí mo sọ lé ìlú kó ṣe bẹ́ẹ̀. Mo ti máa dalẹ̀ Yorùbá nation. Kí máa lọ rí. Láṣìí àfọ̀ kó má bà mí o. Láṣìí àfọ̀ kó má bà mí o. Ó ń bẹ́ kò ṣe bẹ́ẹ̀ o. Mo wá búra lẹ́nu ọjọ́ tí mo bá dalẹ̀ Yorùbá nation ọjọ́ tí mo bá fàájẹ́ òkú ọjọ́ tí mo bá Omeyo. ẹ̀yin náà lẹni ká gbé síbẹ̀ o. ẹgbẹ́ sí ọ̀rọ̀ tí a sọ fún wa nù ẹ̀. èmi wálé àwọn àgbà fún Yorùbá nation ọjọ́ tó wá fàájẹ́ òkú ọjọ́ náà ni wọ́n gbogbo ẹ̀ ọjọ́ tí mo bá jáde Yorùbá nation gbogbo fọ́nà kó o ṣe ní kàṣíkà Yorùbá nation káṣíkà bọ̀ kó má bà mí káṣíkà ọ̀fà kó má bà mí. Àwọn tó wá ló pẹ́ fún Yorùbá nation lẹ́nu ọjọ́ tó bá dalẹ̀ Yorùbá nation ọjọ́ tó bá fàájẹ́ ògùn ọjọ́ náà ni wọ́n gbójú ẹ̀ ọjọ́ tó bá dalẹ̀ Yorùbá nation ọjọ́ náà ni kò gùn kó mú mi ọjọ́ náà ni kò gùn ṣe ní ṣíkàṣíkà ṣùgbọ́n tó bá dalẹ̀ Yorùbá nation káṣíkà bọ̀ kó má bà mí ìwọ ògùn kó máa dọ́wọ́ fún mi. Ala ṣé ìdí gbogbo ṣe akúrin ọjọ́. ẹ bàbá mi ẹ ṣe mọ sá àdìpẹ́sà bàbá o ẹ wà lẹ́sà. Mo ṣe tẹ́sì bí mo ṣe wà lórí kí n má lọ ronú. Bá mi ò ní problem kò sí wàhálà. Àti kó Nàìjíríà problem. Ọmọ olúwo lè jẹ́ sà. Orílẹ̀-èdè Yorùbá òun làwọn rẹwà báyìí. Àpẹẹrẹ pé Yorùbá ṣé mo sọ mo ní àìlè àpẹẹrẹ pé Yorùbá nation máa dá. àpẹẹrẹ pé Yorùbá nation máa dá òun la ti rí ní òun ọgbà kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀yìn bọ́dí o ọ̀fẹ́ owó san ọ̀fẹ́ òun nìyẹn
ṣayé wọ́n máa ṣe Nàìjíríà wọn. kí àwa Yorùbá ká máa ṣe tiwa. bẹ́ẹ̀ni kí Nàìjíríà máa jíríyà. bẹ́ẹ̀ni kí Nàìjíríà káwa ọmọ orílẹ̀-èdè Yorùbá. káwa Yorùbá ká máa rí ohun ire ohun ayọ̀ ohun ìgbéga bẹ́ẹ̀ni o Yorùbá nation. Ògo Ìbà. Yorùbá nation. Ògo Ìbà. Ìgbòho ṣá. Iṣẹ́ tẹ̀síwájú ó dé padà. Bàbá mi ti di dókítọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Doctorate. Ìwòsàn ọ̀fẹ́ nílẹ̀ Yorùbá, iléèwé ẹ̀kọ́ ọ̀fẹ́ nílẹ̀ Yorùbá, ó ti dúró. Yorùbá nìkan fàyè gba runway o. bẹ́ẹ̀ni o Runway. Àwọn kan ti wà lábẹ́ bridge. Okay. Àwọn ọmọ Yorùbá nation ní problem. Wọ́n ní problem rárá. àwọn ní problem o Nàìjíríà ló ní Nàìjíríà ló ní problem. àwọn ọ̀dẹ̀ ní pọ́ńbẹ̀ Wọ́n ní bọ́m̀bẹ̀. àwọn ní pọ́ńbù ìṣòro Nàìjíríà ò ní bọ́nú ìṣòro. Nàìjíríà ní pọ́ńbù ìṣòro. Àwọn Yorùbá nation ti bọ́nú ìṣòro. kan wà tí wọ́n rántí kọ́lẹ̀ ní Bíbélì. Bẹ́ẹ̀ni. ó ní òun náà ní ó ní ìdí rẹ́wúrẹ́wú ní rẹ́wúrẹ́wú fi ń gba igbó lọ́wọ́ onígbó ìdí ẹ̀fọ́ òdù ní ẹ̀fọ́ òdù fi ń gba ọ̀dọ̀ lọ́wọ́ ọlọ́dọ̀ lọ́wọ́ ku ojú ayé lójú ọmọdé àgbà àgbà òdu àdéṣọ Àṣẹ. ayé ti gbà ná. Àṣẹ. Ẹ fẹ́ ṣe ìfúnpá. Ok, àwọn ẹ fẹ́ gba one way àbí? Kò sí one way Yorùbá nation o. Perfect way lè máa gbà. Oya ọmọ yé wa rè o, ọmọ yé wa rè, ogo yé wa. èmi mo kéré jù. Ẹyin náà pọ̀ lẹ́nu. Abili alikẹ́tì of Kétu. nígbà bá ti òmìnira tí wọ́n ti náà sí àsókè làálà gbọ́n yé wa. A máa ṣe fàlà. àwọn èdùn mi tí òmeyọ̀ òdélé mi kí n tiẹ̀ wá fi ọmọ yé wa tí mo jẹ́ ẹ̀kọ́ mọ̀ túbọ̀ ẹ̀. Kò sí wàhálà à ń bọ̀. Ẹ gbé lọ́wọ́ yìí sí ojú dí. Lọ síbí lọ sọ̀rọ̀ ṣe gbogbo ẹ̀. ẹni ẹ strong díẹ̀ èmi náà ti rí mu. Ẹ̀rí aláì. gbọ́dọ̀ ẹ̀ ní sáré. Láṣẹ Èdùmàrè. Láṣẹ Èdùmàrè. Láṣẹ. a kì í bókun ẹyẹ lórí tẹ̀. Oye jẹ́ nìyẹn. Ó dé wọ̀. gbogbo ẹ̀dá ọba ti yóò fi sí. Bẹ́ẹ̀ni, ibi a máa bá a. gbogbo Ọlọ́run òkú yaba sọmọ pẹ̀lọ́pẹ́. Lọ́pẹ́ sọmọ ni. jágbàjàgbà tewé ọ̀gẹ̀dẹ̀. bọ́gẹ̀dẹ̀ bá
aṣọ ìyọ́gẹ̀dẹ̀ bá dá ọwọ́ ara ẹ̀ ní fífa àyà ọ̀tá ilé òta òde ọkùnrin ni obìnrin ni ọlọ́wọ́ ni onígbàgbọ́ ni onímọ̀lẹ́ ni ó bá lípè yẹ́yẹ́ ṣe iná ń bí òun inú abímọkú kì í dùn inú tọ̀hún ò ní dùn ọ̀rọ̀ bí ẹkú ìhàn lè gbé rẹ̀ ọ̀rọ̀ bí ẹkú kò ní hàn ní òta yín ìdílé aba ìdílé ìyá tó bá ń bínú yín inú ni kùrákùrà ń bíkú olúwẹ̀ bínú kú ẹ̀rín kékeré wèrè máa ń rí wọjà olúwẹ̀ fàṣọrẹ yá mọ́ra ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọjà tí wọ́n bá wo kò ní sàn àwọn ìyá ẹni ọ̀ṣẹ̀rẹ̀ eléré apá òṣùwù lórí ìrókò fẹ́lẹ́lẹ̀ amẹ́mẹ́ ìmú ìdí okó níbi kọ́so òkò kò nípò òkú kábíyèsí ọyẹ́ o. àwọn ọmọ yìí wà ń ṣàdúrà omi ẹ̀yọ́ rẹ̀ gbogbo ẹ̀dá ọba ti darí sọyìn. bẹ́ẹ̀ni. ó tọ̀ mí wèrèwèrè líṣòro wèrèwèrè lẹ́mẹ̀ẹ́sì ó tọ̀ mí. àṣẹ. olúwa ẹ̀ kò ní rojú ṣayé. àṣẹ. tó bá bí gba ọmọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan lọ́mọ ẹ̀ mẹ́ kú títí ẹyọ kọ̀ọ̀kan lọ́mọ wọ́n ń yọ ẹyọ kọ̀ọ̀kan lọ́mọ ẹ̀ kú títí ẹyọkọ̀ ẹ̀jọ́. àṣẹ wa ẹyọkọ̀ ẹ̀jọ́ yóò bá kù òun lẹ náwó lérí ẹ títí òun ka ẹ fún wọn ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ àwọn yóò láyé ti fàṣẹ sí àwọn ìyá iná ẹ ti ní níyì wọn kò ní ti ní lójú òdèrè la máa já wọn kò ní jáde òbu tó. ẹ bá wa sọ fún ọ kó má lọ lulẹ̀. ọ ti lulẹ̀. ó gbọ́dọ̀ lulẹ̀ wọ́n lulẹ̀ wọ́n yẹ kẹta wọ́n lulẹ̀ wọ́n ò lè ṣe kẹ́ àríjẹ́ kan ṣe kẹ́ Yorùbá nation ni o. Yorùbá nation ò ní lulẹ̀. àwa tíkẹ́ẹ̀tì wọn wà. Yorùbá nation ò ní lulẹ̀. lábẹ́ àṣẹ Àkànní Adédùnlóyè. bẹ́ẹ̀ni abẹ́ ọmọlá. bẹ́ẹ̀ni. abẹ́ àṣẹ ìyàmú ìdílétò Àjọkẹ́ àṣà abẹ́ àṣẹ làwọn ẹbí làwọn àǹsọ lónìí gbèsè iṣẹ́ Ìgbòho ṣe. ó ṣá ó dé padà. agbe lékè Yorùbá nation kagbe lómìnira ẹni jẹ́ akadi fún ẹni ní ká máa ṣèjọba ara ẹni bẹ́ẹ̀ni kókó máa ṣe sí ẹ àwọn kákìlá ni akọkọ gbé náà akọba àwọn jà o. akọba àwọn jà o. àwọn bọ́ nìkan ló ẹ̀ bá nìjà ìyàwó ẹ̀rù ọjọ́ ọlọ́pàá kẹ̀ lọ́jọ́ mo Yorùbá ìyá ǹjọ jẹ ìyá ǹjọ mo náà Yorùbá lólú ẹ̀ bá nìjà. ológodògbò ẹmu ìyá mẹpẹ ẹmu ìyá ẹsàn ẹmu aláìsàn ẹmu ojú ẹmu gbogbo ọ̀nà Yorùbá ẹmu alákẹ́ ẹmu ìyá mi àbẹ̀nẹ́ ẹ̀dẹ̀ kánákáná akojú lágbáyé omi gbóná kò yá mi kílòkílò afẹ́jẹ́ fọ́ṣọ àlà wọn ẹmu olùwẹ̀. ó jí aṣáájú ní káwọn ni ló ń gbá bọ́dẹ̀ fún ni lókè ní ó lè yá ká máa gbó kí ipa ajá àwọn káwọn ẹgbó. ojú náà yóò pè ní bóyá ẹ̀mẹ́ka lọ Yorùbá nation kan wà ó jẹ́ àtàwọn ohun tó ń fún mi gba stáàdì l'Abuja náà hàn bí ó ń lọ Abuja wọn kò ní bọ̀. ẹ̀là kẹ̀kẹ́ kì í ojú gbòkú bójú ń lọ kò ní bọ̀ àmọ́ ní ọ́fẹ́ ti Yorùbá nation kó dúró ayé olúwẹ̀ ẹ̀ dá àtọ̀mọ́ ayé ìtaká ẹ̀ dá àtọ̀mọ́ tó àgbàlagbà ọ̀run mẹ́ ń sọ kí ní kan. báwo máa ń sọjà yìí. wọ́n lójú ewé kíkó làwọn. apárí wọ́n lójú abúlé kíkó gbogbo yé wa mẹ́kọ́. wọ́n lójú èdè kíkó làwọn. wọ́n á lójú olú abiyamọ kíkó làwọn. ojú owó olówó lọ́kùnrin olówó lóbìn olówó lọ́mọdé olówó lágbà ojú kò ní kó làwọn. àṣẹ. wọ́n náà sọ kí ní kan náà ẹ̀dí tewé tegbò lówó òfin kò wọ́n ní tewé tegbò lówó òfin kò wọ́n lè gbé abatidé bá àgọ́ ẹ̀wọ̀ wù ẹ̀jẹ̀ gbogbo ọ̀nà olú Yorùbá nation kò ní dúró wọn ẹ̀wọ̀ wù ẹ̀jẹ̀ táwọn. tọ́mù ti yá wọn ẹ̀wọ̀ wù ẹ̀jẹ̀. orí bẹ́ẹ̀. akéwì kó káfí fẹnu kalẹ̀ láì kó má kánà pa. èmi àṣùbà ẹ̀ ọ́dà sọ̀nù wọ́n ní kàn lè tẹ̀lé ká dáánú Yorùbá nation ayélu ẹ̀ bàjẹ́ ni. ẹ kú Yorùbá nation ẹ dúró. wọ́n ní kàn lè òó ló kàn wípé Yorùbá nation kò ní dúró ikú lọ́kàn. àṣẹ ni. láṣẹ àṣẹ ó dàṣẹ ìyàmú. ó dàṣẹ ẹ jẹ nìyẹn. ibo ló wà. Hello. Yeah. Ẹ káàárọ̀. Okay. Ó yẹ máa bọ̀ lábẹ́ bridge ní Ṣàngó. Abẹ́ bridge Ṣàngó yẹn ibẹ̀ ni gbogbo àwọn kankan ti wà níbẹ̀ báyìí. Abá ó dà pọ́n náà pọ́n àwọn kan ti wà lábẹ́ bridge báyìí. Àwọn kan ti wà lábẹ́ bridge. Ẹ máa bọ̀ ń bẹ̀.
Yonka. We are here. Omeyo and Yonka is here. No going back. No going back. No going back. Bàbá mi Májàsọ́lá Ìgbòho ṣá ti gba doctorate. Ojú tí ẹ̀yin ọ̀tá táyé bí ni pé bàbá mi wà ní kíní bàbá mi kàwé lọ ẹ̀yin ọmọ bó ṣe ń lọ láti America ni o straight all the way from America doctorate ó dúró re àwọn donkey yẹn sí wọn rí gbà làwọn gbà kẹsẹ oye jẹ nìyẹn no going back gbogbo ẹyọ ọmọ Yorùbá ẹ máa bọ̀ nílùú Ṣàngó làwà lọ́wọ́lọ́wọ́ báyìí Yorùbá nation ó ti dúró. mo dẹ̀ bẹ̀ yín kàtẹ́sì wà ń lé ẹjọ́ ẹ̀yin adúọ̀dọ̀ta gbogbo yẹn jọ ẹ darapọ̀ mọ́ wa níbikíbi tẹ́ bá wà. lọ́wọ́lọ́wọ́ báyìí àwa wà ní Ṣàngó. ẹ̀yin ọmọ Yonkan Yorùbá nation Christian Association. ẹ̀yin sójà tẹ́ wà ní Yorùbá nation ẹ darapọ̀ mọ́ wa. ẹ̀yin ọlọ́pàá tẹ́ wà ní Yorùbá nation ẹ darapọ̀ mọ́ wa. ẹ̀yin DSS tẹ́ wà ní Yorùbá nation ẹ darapọ̀ mọ́ wa. kò sí wèrè. Yorùbá nation ti dé after celebrate ni kò sí ìjà kò sí problem. no problem. Ọlọ́run ti parí iṣẹ́. diplomacy Yorùbá ń lò àwa dúró tán. Aju anybody lọ. Buhari gan aju Buhari lọ aju anybody lọ. ó kéré bàjẹ́. ìdààmú ìjọba làwa o. ọ̀yà òbíyọ̀ bàbá. ìdààmú federal. esteem. esteem lẹ́nu. Bàbá Charlie. Oya. Bàbá mi ṣe ẹ̀dá sá ṣe. Ẹ bá mú ṣe ẹ̀jọ̀. Yorùbá nation no going back. Ẹgbẹ́ mi náà nísìn. Ẹgbẹ́ mi nísìn. Báàmì rè o. Oòduà nation. No going back. Oòduà nation. No going back. Oòduà nation. No going back. Dandan. Gbogbo alágbára Ṣàngó rè o. My comrade. Bẹ́ẹ̀ni. Gbogbo ẹni ló bá fẹ́. Bẹ́ẹ̀ni. Ànábì abẹ́. Bẹ́ẹ̀ni o. Àwọn ní àgbẹ̀sọ nínú àgbẹ̀sọ nínú tìrì. àwa kò sí pẹ̀lú ìgbésẹ̀ fún wa náà ọmọ abẹ́ orí ẹ̀ fún mi. àwa ti kó àdìgbò ní olè oníjìbìtì. Bẹ́ẹ̀ni. máa kọ́lé fún ẹ. Bẹ́ẹ̀ni. máa ra mọ́tò fún ẹ. àwọn ọ̀ṣẹ́ pọlitíṣà o láyé Yorùbá nation ní 24/7. àwa kò ṣẹ́rú mọ́. a ò ṣẹ́rú mọ́ o. àwa kò ṣẹ́rú mọ́. àwa ò ṣẹ́rú mọ́. èmi ló kàn yẹn Yorùbá nation ló kàn. Àwa ti kó ònú ẹrù Nàìjíríà. àbáwọ̀ mọ́ àlè òní tó ní òjíṣẹ́ Yorùbá nation. káńtẹ̀lẹ̀ olóṣèlú ń fẹ́ parẹ́ ni. wọ́n bá tètè fẹ́ràn rẹ̀. Bẹ́ẹ̀ni. ìwọ ọmọ Ìkẹ́tù ọmọ iye wa padà wálé yóò jẹ́ olóṣèlú padà wálé kí bẹ́ẹ̀ kò wálé. Bẹ́ẹ̀ni. bí kò bá wálé yóò bá tásìkò eré ẹ̀ la fi fagun. Bẹ́ẹ̀ni o. àti ṣiṣẹ́ fún yín àti tẹ̀lé yín títí ó ti bọ́ ẹ kò ṣe nǹkan kan fún ni ẹ kò ṣe títí ẹ kò ṣe náà ẹ kò ṣe omi. Bẹ́ẹ̀ni irọ́ yín pọ̀. ẹ̀kọ́ ọmọ yín ọ̀ká kó lọ sí abroad làwa ń jìyà. Bẹ́ẹ̀ni. Wọ́n tún wá change number. ètò ìṣiṣẹ́ ìra mọ́tò bí mọ́tò ń bá ṣe ó bá ní fọ́ọ̀tì yẹn tún pé ẹ̀yìn ẹ̀ pé máa kó ń lọ rálì bí mọ́tò ń bá ní fọ́ọ̀tì fúnra máa náwó ẹ̀ kò ní dáa fún yín ẹ kò ní yíyẹ ṣòfò tọmọtọmọ ni. àṣẹ. torí wọn ní ìgbà ńlá lórúkọ tá a pa yóò dìdí gbà lórúkọ tá a pè wọlé Bẹ́ẹ̀ni. àgbẹ̀ ni mi lórúkọ tá a pè wọlé Bẹ́ẹ̀ni. àṣàkákùn bẹ lẹ́nu akákọ̀ àṣọgbèdè bẹ lẹ́nu gbogbo yẹn ṣòwò tọmọtọmọ gbogbo ọmọ yẹn ìyá kọ lọ sáfúrọ́dù wọn mẹ gbókùn wọn wálé lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni. àṣẹ. ó ti ní bẹ́ẹ̀ òjíṣẹ́ bẹ́ẹ̀ ọmọ yóò láyé ti ṣiṣẹ́ Àṣẹ. Ó ti ní bẹ́ẹ̀ ó ti ṣẹ́ bẹ́ẹ̀. wọ́n fẹ́ ṣàdá fún gbà wá wọ́ríọ̀. Okay. Oya. lágbára Elédùmarè ọba kọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba lẹ́nu ọba lánàá lágbára Elédùmarè
ilẹ̀ ọ̀tẹ̀tẹ̀ atẹ́rẹ́ kárí ayé alápòwà orí ilẹ̀ òun la fi ń gbé ṣe wọn ní ilẹ̀ là ń tẹ̀mọ́lẹ̀ lágbára Elédùmarè ilẹ̀ tá à ń tẹ̀mọ́lẹ̀ á dúwà níjà àwọn alálẹ̀ Yorùbá wọ́n dúwà níjà gbogbo òde tá à ń lọ gbogbo tí ọmọ kákà bá kó wọlé epo gbogbo ní kóbọ̀ wálé ẹnì kọ́kọ́ òní sọ́kù àṣìká àbọ̀ oníbẹ̀ni kọ́kọ́ ní wa àṣìká ọ̀fà oníbẹ̀ni kọ́kọ́ ní wa àṣìkú ọ̀fà àṣìkú pàkàtàkù àdìgbàrà máa jẹ́ fún wa ànìrànìrà ànìrànì sọnù ànìkú sọ̀rọ̀ bí èfà bí nígbà yẹn di ẹ̀ tó pé mọ́ bọ̀ àlọ́ wà ní gbogbo wà ní gbogbo òde tá a bá lọ báyìí a máa lọ rà máa bọ̀ gbogbo òde tá a bá lọ a máa bọ̀ rí àṣìgbà yìí dà gbọ́ngàn ojú abẹ́ alágbẹ̀dẹ alọ́tún máa lò sí ṣe bá fún ọ̀hún là wọ́n ní kó má torí orí dórí orí wọ́n ní kó má torí òṣèlú dórí òṣèlú wọ́n ní kó má torí ọ̀tún ọ̀tún tí bá lálẹ́ ìfẹ́ ọ̀hún là torí dórí orí tó torí òṣèlú dórí òfè oṣù gbogbo ọ̀tún ọ̀tún tí bẹ lálẹ́ ìfẹ́ bàbá yọ sáde di ọ̀hún ó bá kú níbi tí kú gbé dáfá lọ́wọ́ ó ní ẹ̀làmú ìbọn yìí sẹ́ wọ́n ní pẹ̀rẹ̀ tó wúwo ni ọ̀nà pẹ̀ tó gbọ̀nà wọ́n ní wòlíì ọ̀túnla ọ̀nà kókó ní bàbá ó ń bẹ níbi tó gbé kó tafá lọ́wọ́ ìgbàgbà dídá bìí ó fi yẹrẹ sóhun yìí gbé ó fi yẹrẹ sóhun àrò àìgbọ́ yẹrẹ bẹ́ẹ̀ náà rà dẹ̀ kíni ó ní àgbẹ̀ máa gbé mi délé aṣèǹrà àjọ ká má máa délé o ó gbà gbé bẹ́ẹ̀ni délé o àgbẹ̀ bẹ́ẹ̀ni délé o a kì í ràjò ká máa délé o àgbẹ̀ bẹ́ẹ̀ni délé àgbẹ̀ máa gbé délé ẹ ní òde àlọ́ọ̀dì ẹ lọ́rẹ̀ bọ̀ àgbẹ̀ Elédùmarè àríjà àṣẹbẹ̀ àríjà àṣẹbẹ̀ ó ní àṣẹ kọlọmbọ ní bẹ lẹ́nu kọlọmbọ. 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 àṣẹ Ògún bẹ lẹ́nu àdúgbò. gbogbo ìta wí lónìí ó di àṣẹ. gbogbo ìta wí lónìí ó di àṣẹ. ó di àṣẹ. àṣẹ àwíṣẹ àgbọgbọ àbọ rẹ ẹ ṣeun gan. mọ́tò yẹn ti wà níbẹ̀. má débẹ̀ tí wọ́n bá kó padà wọ́n ti kó lọ́nà ṣe ń kó padà fún wa ládùúgbò aṣọ yìí á sì gbalẹ̀ Yorùbá yìí ẹni wá ní ká má gbà á gbalẹ̀ yìí á gbalẹ̀ yìí ọmọ ẹ̀ á gbalẹ̀ yìí aya ẹ̀ á gbalẹ̀ yìí ọkọ gẹ́gẹ́ tó lóhùn ànígbà. Ama trust elema eguse oya Èkó is here Èkó is here no going back from Lagos sale oya babi samakeye about oya the deputy nìyẹn ẹ wo ẹ máa bu ẹ ní gbogbo Ògùn state. Deputy wa lógùn state rè Deputy wa lógùn state. ìlú àgbè wa kò ní ìrọ̀lẹ́ a máa lélẹ̀ lérí àwa la máa jáwé olúborí ó tiẹ̀ tilẹ̀ òun kó pẹ́ tó títí náà gbogbo abata tó tónu wa òmìnira táwọn máa gbàgbọ́ ní dídì sẹ́fà tá a fi láàbì náà sí à Yorùbá nation Yorùbá nation lógo ibà orílẹ̀-èdè Yorùbá ó ti dúró ó ṣá. ẹ jọ ọmọ Kóìkì nǹkan ọmọ Kóìkì ṣé ti lọ sábẹ́ bíríjì ni. mo ti bá yín mú kí ni ẹ dání. ẹ ti bá mú dání kí. èmi máa gbà náà máa mú lọlé. a ó ti rò. ẹ wá gbọ́ bá yẹn ń pè mí wọ́n ti dábọ̀ kí wọ́n yẹn ń pè mí gan-an pé pé ní ṣẹ́jú ṣẹ́jú. kí ni yìí ó ní bọ̀. ṣé kì í jálẹ̀ yẹ bẹ́ẹ̀ fẹ́ mú kọ́mẹ̀. ẹ̀hún náà rèé ẹ lè bá ń gbọ́. náà ló sọ pé kí wọ́n bá a ní dẹ́kun àti others. ẹ kò ṣe sí. ọmọ Kóìkì ọmọ Kóìkì. ẹ jẹ́ bá a mú dáa. wọ́n bọ̀. mo láti sọ mo ní wọn máa mú wá ẹnìkan ti sọ ní àárọ̀ yìí mo nírọ́ ọwọ́ tiwa ló wà bọ̀ mo ti mú fáǹtì ìyàbọ̀ ó máa dé ilé yìí.
no going back. Yes, Madagbara. Láàdẹ tètè tí máa bẹ̀rẹ̀ báyìí ẹ̀ Madagbara. Madagbara máa jì. Ó sọ ìpẹ́ Madagbara. Báwo lẹ ilé rí? Ṣé o fẹ́ tó ìmọ̀kan tí. Ó ju o. Láti bí lọ àgbára ó ju o. Ó tó jẹ bẹ́ẹ̀. Mo tó dé àtọ̀ lásán. Ẹ tó kọjá orí bíríìjì Winners. Tó bá ń play music èèyàn lè máa. Tó bá ń play music téèyàn bá ń jó ẹ̀jẹ̀. Ṣé bàbá tó dé alóko lóde òní? Bàbá yìí, wọ́n mú green phone dání. Àwọn ló ń sọ̀rọ̀. Àwọn ló táwọn ló ń dẹ́bẹ̀. Ìṣọ́. Kò sí wàhálà ìyá ṣàrídì tí màá ń ra mi. Ní abẹ́ bó ti ń torí. Àti drive ló ṣe ní ẹgbẹ́ fún ọgbọ́n ìgbé má gbé mọ́tò wa. Nígbà ó ní kí má gbé sí ẹ̀ náà lọ́wọ́. Ẹ̀yin lẹ́jẹ̀ ẹ̀yin kan lẹ́yìn. Àti pé nǹkan tó ń ṣe mí ni pé a ṣẹ̀ máa pẹ́ẹ̀sì oníṣẹ́ àwọn èèyàn á jẹ́ fẹ́ máa fà á máa ṣe máa lọ́ máa bọ̀. Ara àwọn nǹkan tí mo rò nìyẹn. Ilẹ̀kùn yẹn ṣe ń control. Àwọn èèyàn onímọ̀ á fẹ́ máa fà á gbogbo yẹn náà ní bàbá tó ní. I'm another big guy. Àwọn táwa sẹ́ẹ̀dì lọ sọ̀rọ̀ pé. Ẹni wà báyìí. Mo ń gba mo rí nìkan mo ń challenge pé ta ni mo bẹ́ẹ̀. Yeah, okay. Ọmọ yín náà ni. Okay, wá ti dárúkọ mi yọ. Ẹ bá mú dání. Wọ́n pè wá wá tá a jẹ́ wọ́ríọ̀ àwọn alágbàá ẹni tí mo bá ti wọ́n lọ wọ́n bá lọ yẹn síbẹ̀ yẹn táwa ti yẹ síbẹ̀ yẹn tọ́ta gba àwọn yẹn sílẹ̀ wọ́n lè fẹ́ ṣàkà tẹ̀ sọ yẹn náà tí ó ti fi àwọn yẹn sílẹ̀ wọ́n yẹn mo ti bẹ̀rẹ̀ wọ́n ti fi lọ́kàn pé ṣàkà múlò àwọn àti mórílé ibẹ̀ ìgbà mẹ́ta fẹ́ fi wọ́n gbọ́ tí ó tó wà lọ síbẹ̀ yẹn wọ́n pè yẹn lówó níta ṣe jẹ́ nìyẹn.
Lọ́yìndà. Ló sọ ni. Lọ́yìndà. Alágbọ̀dọ̀ gba tẹ́fà tí ó ti lágbára jù wá lọ. Báwo lẹ ṣe ya máàpù iná kàtẹ ọkọ mọ́nà? Láti bíbá ìsìn a lọ sí palace a máa lọ ka street palace wọ́n á kú palace a lọ sójú oge bọ́ yóò dé mi ò túmọ̀ sí pé tá a bá ti dé bóyá jọ kí ọ̀kan ká má ka national assembly bó tá a bá ti kú palace a lọ ojú oge ọmọ ojú oge á tán ọmọ á tán ọmọ ìsàdá. Ọbásanjọ́ ẹni bí a jókòó sínú mọ́tò. So àdúgbò ta mẹ́gà ìlàpò a lè wà ní ojú kan tá náà ṣe. Wọ́n lọ. Ẹ jẹ́ ká máa lọ táìmù ti lọ. Hello. Ṣáwọn ti kíní nìyẹn. Ṣáwọn ta ege náà sọ yẹn. Ṣé wọ́n ok. Ṣebí ọ ti. Kí kọ́mínàtì ló lè jù wọn lọ sàn. Kọ́mínàtì náà di kàgbọ́wọ́ fún mo ní kọ́lọ̀. Wọ́n ní lágbègbè. Ṣẹ̀rí Agége ẹni mi wà ní Agége. Ẹni mi wà ní Agége. Iṣẹ́ àwọn olóṣèlú yẹn lẹ́nu kò yẹ lẹ́yìn wọn. Ìrọ̀lẹ́ olóṣèlú kù. Hello, A1, ẹ jọ ẹ bá mi set nọ́mbà ẹni yẹn. Hello. A1 wàhálà yìí. All disappoint me. Wọ́n ṣe ń ka wọn lára ni wọ́n ń já wọn jẹ ni. All disappoint me because this is 11:30. Yes, of course. Governor, Abẹ́ bíríjì là ń lọ. Ẹ sọ fún oògùn owó. Oògùn owó. Iwájú ni máa wà o. So, Amadi Mama. Ogbó wẹ́fẹ̀ Ogun State. Alẹ́ wa. Ó pọ̀. Oya, tálẹ̀ ẹ̀wọ̀ gàjàre. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ mo gbé Mr. Jọláre àtijọ́ wa tipẹ́tipẹ́ náà. Tẹ̀lé wàá àdírẹ́sì ara yín bẹ́ẹ̀ pé jẹ́jẹ́ mọ wà rò bí ẹ pé ẹ̀yin kan ṣe tún wà nù movement ni mọ wàhálà ìrìn àjò à ń lọ náà mọ́tò ní ìjìyà.
mọ́tò yìí wọ́n lọ lórí àwọn mọ́tò yìí wọ́n gbọ́ kí wọ́n náà lọ mọ́tò tí wọ́n ní mọ́tò gbà. Kò sí bóyá ilé wúrí o, àwọn àpárí fúlùkàmù ni o. Koiki. Yorùbá nation. Oh, Yorùbá. Easy. Yala. ìpalọ́mù tí wọn.